announcement Àgídìgbò kò sọ pé kẹ́ máa ju ọmọlẹ̀ láti orí fẹ́ǹsì o tàbí kẹ́ wá máa fo fẹ́ǹsì wọlé. kò sọ fún wọn o kì í ṣèjọba Tinubu nìkan ìjọba ti ìsàlẹ̀ ń bí ìjọba Ọ̀yọ́ state ìjọba Ògùn state ìjọba gbogbo wọn all the states àwọn náà tó máa ń pariwo kí làwọn náà ń ṣe fáwọn èèyàn tí Tinubu bá nìkan kó lọ sísàlẹ̀ wọn á kó sílé wọn á máa fún àwọn tọ́ọ̀gì wọn wọ́n máa fún àwọn party member wọn wọ́n máa fún wọn ní fún àwọn tó yẹ kán fún ẹ wá sọ̀pọ̀ nǹkan tá yà lẹ́nu ni pé nǹkan tá ní kán fi ṣe palliative fáwọn èèyàn ẹ bá ná ọjà Bódìjà tán tà bí Oríta mẹ́rin àwọn kan sọ pé àwọn olóṣèlú kan ò ṣe dáadáa èmi gbà pé ẹ̀bi wọn kọ́ kì í ṣe ẹ̀bi olóṣèlú o ẹ̀bi àwa ni nígbà tí ẹnìkan bọ̀ láti Àbújá adẹ̀mí kò ṣe dáadáa o ó ṣe dé báyìí àlọ́jọ́ gbogbo àńjú pàdé ẹ̀ ó ń ha wá 1 naira 500 àdéjọ́ kò lè mọ̀ pé òun ò ṣe dáadáa àwọn òfin kan wà tó yẹ pé àwọn èèyàn mọ̀ pé ó wà ọlọ́mọ ìka ló páńpẹ́ òfin mi wà tó yẹ pé kò sẹ́ni tó even lọ́ọ̀yà tó wá lọ́ọ̀ mọ gbogbo òfin tán ó ti di wèrè nìyẹn ìgbà tó bá ń délẹ̀ làwọn èèyàn máa wò gbogbo ìtẹ́ ìwò yìí òfin ló wà nù ẹ̀ òwe làdẹ̀ ń kà láti lè mọ nǹkan tó ń lọ still náà àmọ́ òfin tán ní gbogbo wa wá ti pọ̀ tó yìí ilẹ̀ wa o àwọn mélòó ń dá oko owó ọ̀fẹ́ gbogbo wa ń wá kiri adẹ̀ ń bímọ kò sí control ọmọ 15 years àti lọ lé ọkọ òun gbọ́ oníṣẹ́ o ohun tó bí náà kí ló máa ṣẹlẹ̀ sí ààfin ló yẹ kí máa bá ọba káwọn bá kábíyèsí ní patí wọn náà fẹ́ ṣí borehole gbogbo kábíyèsí àti kóra wọn jọ òun ló fà á ṣé nígbà tí kábíyèsí bá ń dọ̀bálẹ̀ tó ń dìde ibo ló bá sọ pé ẹ dìde ẹ jókòó. Yorùbá Gidi TV. bí àlá ló ṣe ń rí lójú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn bàbá àti màmá tí ọmọ wọn ti ń lọ bí 40 kú lójijì lọ́jọ́ kan ṣoṣo nílùú Ìbàdàn tó wá dàbí ẹni pé ogun burúkú kan jà lọ́jọ́ náà lọ́jọ́ 18 oṣù kejìlá ọdún 2025 bí idán bí eré bí àlá ló ń rí lójú gbogbo àwa tá a nífẹ̀ẹ́ olórí Naomi àti Alhaji Oríyọmí Hamzat nígbà tá a gbọ́ wípé ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ fi wọ́n pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n náà títí ìgbẹ́jọ́ yóò fi máa tẹ̀síwájú ẹ̀dùn ọkàn wa di púpọ̀ bá a ti ń banújẹ́ lórí ikú àwọn ọmọ àti àwọn míì tí wọ́n fara gbánú ìṣẹ̀lẹ̀ ọ̀hún la tún ń banújẹ́ wípé àwọn ẹni wa tá a fẹ́ràn tí wọ́n gbé iṣẹ́ tó dáa lọ́wọ́ tí wọ́n gbéṣẹ́ rí lọ́wọ́ wọ́n ń bẹ látìmọ́lé ta ni ká bú ta ni ká yìn gbẹ̀du wo láàlù sírú ọ̀rọ̀ yìí ẹ káàbọ̀ sórí ètò ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láǹfààní àti wò á fojú wo irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ń ṣẹlẹ̀ kí ni tó yẹ ká ṣe àti pé kéèyàn jẹ́ni tó ń gbìyànjú láti jẹ́ kí ìlú ó dáa síbẹ̀ kó wá lù páńpẹ́ àtìmọ́lé kí ni tá a lè ṣe lórí irú àwọn nǹkan yìí Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ ti kú àtótó nù. ẹ ṣeun púpọ̀ amòfin Adébáyọ̀ ní ń bẹ pẹ̀lú mi wọn ò dárúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV. orúkọ mi ni amòfin Dáre Adébáyọ̀ tó wà ní Ìbàdàn. inú mi dùn wípé ẹni tó mọ púpọ̀ nípa òfin ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n sì jẹ́ àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ agbẹjọ́rò bàbá pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí nígbà tí ẹ kọ́kọ́ gbọ́ ìṣẹ̀lẹ̀ tìlú Ìbàdàn ní kọ́kọ́ ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ l'Àbújá o ó sì mẹ́mí àwọn èèyàn lọ ní irú ẹ̀ náà mẹ́mí àwọn èèyàn lọ ní Anambra nígbà tí ẹ gbọ́ kí ni àwòrán tó kọ́kọ́ yà sí lọ́kàn. ẹ ṣe olóòtú kí n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ ẹ dárúkọ àwọn méjì. bẹ́ẹ̀ni. principal ńkọ́ Islamic high school at least ẹni tó bá kàwé tó gboyè tó di principal èèyàn pàtàkì ní láàrin ìlú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òun náà wà ń bẹ. bẹ́ẹ̀ni. so bí àwọn èèyàn ṣe jẹ́ pàtàkì òun náà jẹ́ èèyàn pàtàkì.
so ìkejì ni pé gbogbo àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn, òbí wọn, àwọn alábàágbé, àwọn ẹbí wọn, mo bá wọn kẹ́dùn. Nírí aburú, nǹkan burúkú ò ní wọlé wa. Ọ̀sán àjálù burúkú ló jẹ́. Èyí ṣe àwọn òbí yẹn nìkan gan, fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Because irú nǹkan bíi tí ìbá jẹ́ nǹkan ìdùnnú, pé èèyàn gba owó, èèyàn gba oúnjẹ, èèyàn gba nǹkan míì tí a máa gbé lọ lẹ́sẹ̀ bọ̀dẹ̀, a máa jó, tá a máa yọ̀, ó wá di pé nǹkan tó yẹ pé ó mẹ́mi lọ. Ó ṣe mí láàánú gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Èmi náà jẹ́ òbí. Mo gbàdúrà pé a ní fojú sunkún àwọn ọmọ wa. Bó ṣe rí lẹ́yìn sọ yẹn, àyèfì ló jẹ́ fèmí náà nígbà tí mo gbọ́. Àǹtí ẹ̀ bá dẹ̀ gbọ́ yìí, má gbọ́ yìí làwọn èèyàn máa sọ. Èmi ò sí ń bẹ̀. Àhesọ ó wọnú, àhesọ máa wọnú èyí tó bá lè tiẹ̀ máa jẹ́ òótọ́. Ṣùgbọ́n èmi ò lè, gẹ́gẹ́ bí amòfin, ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́. Ọ̀rọ̀ tí èmi lè sọ lórí ẹ̀, ọ̀rọ̀ tó lè jẹ́ pé kí irú ẹ̀ má ṣẹlẹ̀ mọ́ ni. Ìgbà tó kó wọn lọ ilé ẹjọ́, ilé ẹjọ́ ti bèèrè lọ́wọ́ pé ẹ jẹ̀bi àbẹ́ ẹ jẹ̀bi, wọ́n ní wọn ò jẹ̀bi. Àtẹ̀bí àtàrí òun bẹ̀ nílé ẹjọ́. So a lè sọ pé ẹnìkan jẹ̀bi, ẹnìkan ò jẹ̀bi. Ṣùgbọ́n ọ̀rọ̀ káwa fi lè kọ́ ọgbọ́n kí irú ẹ̀ má ṣẹlẹ̀. Because ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n bá fẹ́ ṣe ayẹyẹ. Even church tó bá rí pé àwọn èèyàn máa pọ̀ ńbẹ̀. A fẹ́ ṣe crusade, a fẹ́ ṣe crossover, a fẹ́ ṣe àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kí wọ́n gbé, tó yẹ pé lábẹ́ òfin a máa pè ní duty of care. Ẹ̀yin lẹ pè èèyàn kó wá bá yín. Nǹkan tó yẹ kó jẹ yín lógún ni safety wọn. Safety wọn tá à ń sọ yìí ni pé ẹ ń bọ̀ ń bí o, ẹ gbọ́dọ̀ farapa o. Nǹkan tó bá lè jẹ́ kí èèyàn ó farapa, ẹ gbé kúrò ńbẹ̀. Ilé tó yẹ pé ó lè dáàbò bò, ẹ gbé síbẹ̀. Ó ní pé ẹ fẹ́ kó àwọn èèyàn jọ. Tó túmọ̀ sí pé lọ́jọ́ ọdún báyìí, ọ̀pọ̀ àwọn chọ́ọ̀chì, ilé ìjọsìn, wọ́n á ṣàgbékalẹ̀ ètò ayẹyẹ láti bọ́ sínú ọdún tuntun. Ó ní nǹkan kan tó yẹ káwọn adarí ìjọ àtàwọn tó ń mójútó ìjọ ní láti mọ̀ náà báyìí. Ìkíní ni pé ìmọ̀ tó wá fẹ́ ṣe patí, pé ìgbéyàwó, òkú àgbà, promotion inú èèyàn dùn. Tó bá ti máa di pé àwọn èèyàn máa pé 100, 300, 500, igba, gbogbo ẹ̀, ó yẹ kí èèyàn ti mọ̀ pé a gbọ́dọ̀ ṣe nǹkan kan táwọn ilé òfin ní ìpalára. Ìwọ́n tí Yorùbá ṣe àwọn kan yẹn, tí ìpalára bá dé, ẹni tó ṣe ó ti ṣẹ̀ sí òfin. Ó lè lóun mọ̀, ṣùgbọ́n nǹkan tó ètò yẹn ti wà ńlẹ̀, ó ti wà ní òfin. Ṣùgbọ́n àwọn èèyàn máa, ẹ bá gbọ́ public nuisance, ó lá nǹkan tó ń fà á lẹ̀. For example now, tí ìbá ní kò wó pé 500 people, you don't have control. Out of the 500 people, ẹlòmíì àtún mẹ́lòmíì wà. Kó o tó mọ̀, 500 lè di 1,000. Ó ti ẹ̀ lè di 5,000. Ó lè di 5,000 mọ́ ẹ lọ́wọ́. So o ti gbọ́dọ̀ prepare pé kí ni, báwo ni mo ṣe ààbò wo ni mo fẹ́ fún àwọn ará bí tí wọ́n fi ní para wọn lára. Ìyẹn ṣe pàtàkì. But àwọn èèyàn, àwa tá à ń ṣe ṣíṣe, ìrònú oúnjẹ tán máa jẹ ló ṣe pàtàkì sí wa. Tó dẹ̀ kó rí bẹ́ẹ̀. Ẹni tó bá jẹ ilé rẹ̀ kó lè jẹ míì. Ṣùgbọ́n tá a bá ti fi ètò tó pé, ààbò tó pé, tá a fi ilẹ̀, tí wọ́n bá jẹ ilé yìí o, àbí wọ́n lè má jẹ ilé gan, ilé tó ṣẹlẹ̀ bá gbọ́ pé wọ́n ti gbà gan, pé wọ́n ti jẹun, ó lè má jẹ mí. Wọ́n ti gbóúnjẹ dé, wọ́n ti gbẹ́bùn dé. Wọ́n ti gbé dé.
so ìkíní ni pé tó bá fẹ́ gbé nǹkan bẹ́ẹ̀ yẹn kalẹ̀ ó yẹ kó o sọ fún ìjọba ìjọba ṣé iléeṣẹ́ ọlọ́pàá lè yàn sọ fún ni àbí. màá tó fún yín Okay. ìjọba tí mò ń sọ ni pé àwọn ẹ̀ka ìjọba kan wà tó yẹ pé ó yẹ kí wọ́n lè gbọ́ sí. ẹ̀ka ìjọba wo ni. now Ministry of Health Okay. ó yẹ kí wọ́n ní medical stand wọ́n ti fẹ́ pé 5,000 10,000 15,000 wọ́n ní pọ̀ wọn àríró ẹ̀ rí pẹ̀lú lè ní 10 tó yẹ gbàdá bíi pé ẹ ti rí wọn ti ṣe bí àwọn Red Cross gbogbo ẹ̀ ló yẹ ká wà involved so that even ilé tó ṣẹlẹ̀ lè má ṣẹlẹ̀ èèyàn lè kó má ṣàìsàn kó dẹ̀ débẹ̀ bóyá ojú ẹ̀ bóyá òyì kó lójú àbí nǹkan kan ṣẹlẹ̀ ni kó ṣubú wọn á rọ̀ṣẹ̀ lọ sí medical stand a lè tọ́jú ẹ̀ is composed bóyá kó wà ń bẹ̀. Then when you are bringing people ẹ fẹ́ kó àwọn èèyàn wá tó pọ̀ tó yẹ ó yẹ kẹ́ ẹ ti sọ Ministry of Environment káwọn náà ti wá wo surroundings yẹn pé báwo ló ṣe rí o báwo ni ò ṣe ní rí o nǹkan kan káwọn náà certify pé ibi yìí ṣe é lò. Ara environment ni pé Islamic high school gate ẹyọ kan ló ní. kò ní géètì méjì. kò ní géètì méjì ká ní pé àwọn sọ pé ibi yìí kò lè ṣeé ṣe o because there must be exit there must be entrance separately ni because by the time people yẹn bá fẹ́ jáde at the same time kò sí bí wọ́n ṣe ní tira wọn èmi wàá press ẹ̀ mọ́ra gate èmi mọ́ra ògiri but if there is ká ní pé ọ̀nà míì wà àwọn èèyàn gba ọ̀nà kejì yẹn lọ sí pé a lè kò ní jẹ́ kí àwọn tó fẹ́ gba ojú ọ̀nà kan pọ̀ ibi kan á ṣe àwọn léṣe iṣẹ́ àwọn environment nìyẹn àwọn ló máa sáré pé ibi ìṣe lò kò ṣe é lò then àwọn environment máa fẹ́ kó àwọn èèyàn wá tó pọ̀ tó yẹn conjoin with the Ministry of Health wọ́n á ṣe fumigation because káwọn èèyàn náà kó má di pé wọ́n tó kó àìsàn ẹlòmíà kó àìsàn wá ẹlòmíà kó àìsàn sára ẹlòmíà kó àìsàn láti bẹ̀ àìsàn mi lè dìde láti bẹ̀ iṣẹ́ wọn ni wọ́n á ti gbogbo ẹ̀ kó tó di pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wá. Then even àwọn fire àwọn oníná panápaná ó yẹ káwọn náà wà ń bẹ̀ kí wọ́n dúró kán lè gbé omi mọ́tò wọn kán gbé síbẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣẹ̀kú tí iná bá ṣẹlẹ̀ kán tó di pé wọ́n pè wọ́n kán tó di pé wọ́n dé ṣẹ̀kú ti wà ńlẹ̀ wọ́n á mọ̀ nǹkan tó máa ṣe. Then àwọn ọlọ́pàá ó yẹ kán ti population tí wọ́n sọ fún wọn pé ó máa dúró yẹn àwọn náà ti mọ nǹkan tó máa ṣe àwọn náà increase population wọn láti pé ètò ààbò tó bá ní bá a ṣe gbọ́ wọn làǹkan ti débẹ̀. àwọn kan tẹ̀lé kó àwọn kan sọ bẹ̀ mọ́jú. ó mì pé ó yẹ kọ́lọ́pàá ti wà ń bẹ̀. a day before. kó ti máa ṣe surveillance ẹni àwọn ọlọ́pàá náà àwọn tí mọ́tò surveillance section then the most important one again is the traffic. láti dé àpẹ́ tó fi débẹ̀ ó yẹ kí traffic ó wà torí àwọn tó mọ ọmọ kéékèèké traffic warden gbogbo ẹ̀ àwọn ọmọ tó mọ ọmọ kéékèèké yẹn ṣe àfọwọ́ afẹ́ fi wọ́n sọdá láti dé àpẹ́ láti fò títì ó yẹ kán lè control mọ́tò pé ilé o ẹ ṣe lé ẹ má ṣe lé ẹ yá ẹ dúró àwọn fẹ́ kọjá o so that control yẹn á ti wà ara safety náà nìyẹn so àwọn yẹn á ti wà ńlẹ̀ even apart from that wọ́n á ti pè àwọn the so called gbogbo àwọn civil defence àmọ̀tẹ́kùn ọlọ́pàá gbogbo wọn ti wà ń bẹ̀. stand by. and tọ́wọ́n máa tó population yẹn pé bọ́n ṣe pọ̀ tó yẹn ó yẹ kí stand by anti-bomb wà ń bẹ̀ because ọlọ́pàá yẹ kí èèyàn ra burú tí èèyàn bá wá bẹ̀rẹ̀ tó bá yẹ kí bọ́ǹbù dúdú sáárín wọn ẹ̀mú yẹn tó máa bà ó yẹ kí wọ́n ti ní stand by anti-bomb squad ó yẹ kó wà ń bẹ̀ in case tí àwọn karambà ní tó bá dé o ṣe pé wọ́n ti ní àwọn yàtọ̀ wà ń bẹ̀
even àwọn yẹn gan apart from that àwọn yẹn gan ti go round kó wáyé pé àwọn méjì wọ́n ti gbin bọ́ǹbù sílẹ̀ pé ètò àwọn náà ti fi irinṣẹ́ wọn wá ti fi wó ilẹ̀ round pé ibi ò safe. So ohun tí mo sọ ni pé ìdáàbòbò yẹn ó yẹ kó ṣe gírí. The Minister of Health gan must be fully involved. Wọ́n ṣe ń wá hospital kiri, wọ́n ṣe ń kan lẹ̀kọ́ àwọn hospital pé àgbé wọn dé o. How many la fẹ́ ṣe? So gbogbo nǹkan tó ṣẹlẹ̀, even apart from that, oúnjẹ tí wọ́n fẹ́ fún wọn gan, ó yẹ kán involve Minister of Health. Yes, ó yẹ kán wá test oúnjẹ yẹn. Kò yẹ kó jẹ́ pé oúnjẹ kó tó wá pé poison wà bẹ́ẹ̀ nǹkan. So àwọn ìka ìjọba tó yẹ kán wà involved wọ́n pọ̀. Ṣùgbọ́n tá bá sòótọ́ fúnra wa, ó ṣì mí láàánú, ó dẹ̀ jẹ́ ọgbẹ́ ọkàn fèmí pé àwọn èèyàn kú láti tún lọ fún àjọ̀dún ìgbádùn ká wo nǹkan tá máa ṣe. Ṣùgbọ́n tá bá lọ wájú lọ ẹ̀yìn náà, announcement Àgídìgbò kò sọ pé kẹ́ máa ju ọmọlẹ̀ láti orí fẹ́ǹsì o. Tàbí kẹ́ wá máa fo fẹ́ǹsì wọlé. Kò sọ fún wọn o. Ẹ jẹ́ á sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ṣé ìṣẹ́ la fẹ́ pè yẹn àtòṣì tó ti mú àwọn èèyàn lọ? Nǹkan tí èmi kàn lè rí sí yẹn ni pé àwọn tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ń ṣàbíyamọ. Kéèyàn bímọ ọmọ ẹ̀ kó dẹ̀ jù láti orí fẹ́ǹsì kó jùlẹ̀ torí èlò. So gbogbo announcement látòkè dísàlẹ̀ láti lọ́sọ̀ ti bẹ̀rẹ̀ mi gbọ́ pé ó ní tẹ́ bá ti débẹ̀ o, tẹ́ bá ti rọ́nà wọlé o, ẹ ju ọmọ láti orí fẹ́ǹsì o. Mi rò pé ó sọ yẹn. So àfọwọ́fà mi rò pé ó farú ìwà burúkú yẹn. Èmi rí pé ìwà burúkú ni. Because nígbà tí mo wò pé àwọn èèyàn ju ọmọ mo ní kò possible. Ó dà pé fọ́nrán kan tó ń gbé jáde pé ṣé torí a fẹ́ gbowó iná ni. So gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ kí èèyàn ó gbà, irú oúnjẹ wo ló fẹ́ gbà, owó wo ló fẹ́ gbà, ọmọ tó o bí tó wá jù síbẹ̀, o mọ̀ sàlẹ̀ o mọ̀ bó ṣe rí, bó rí ìṣó ló fẹ́ jù sí o, bí inú náà ló fẹ́ bó máa bọ́ nínú nọ́mbẹ̀ o ò mọ̀. Kò yẹ kí èèyàn ó ṣe yẹn. Mi ò bóyá láǹfààní àti rí fídíò ibi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu tí wọ́n ti ń ti ìbéèrè sí nípa ìṣẹ̀lẹ̀ búburú tó ṣẹlẹ̀ láyé àwọn ibi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Nàìjíríà, Ìbàdàn, Anambra àtàbújá tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, tí wọ́n ń bi ààrẹ léèrè wípé kí ni ká máa retí fún ọdún 2025 pé ṣáwọn ọmọ Nàìjíríà á lè fi ìgbádùn àti ìbàlẹ̀ ọkàn ṣe ayẹyẹ ọdún 2025 bọ́ sí 2026 tí wọ́n ń bi léèrè bẹ́ẹ̀ pé ṣàyípadà dé. Mi ò bóyá láǹfààní àti wo fídíò náà. Mo wò. Ṣé ṣàkíyèsí ìdáhùn? Nǹkan tí èmi mọ̀ tó sọ ni pé ó ní òun fún ara òun ní pass mark. Excellent. Òun ló nǹkan tó fún ara ẹ̀ nìyẹn. Èmi náà mo gbà pé màá fi ìdùnnú ṣe ọdún. Èmi náà gbà pé màá fi ìdùnnú ṣe ọdún. So bó ṣe sọ yẹn ṣé mọ̀ pé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tó yẹ kán béèrè àwọn ọ̀jọ̀gbọ́n lọ́wọ́ à ń bẹ̀ ọ́. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ńgbà míì ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tóun náà tó ti débì kan kò lè sọ̀rọ̀ fún mẹ̀kúnnù. Mẹ̀kúnnù ló mọ̀ bó ṣe ń ṣe òun. Àná ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù tá à ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tún wà tó yẹ pé àfọwọ́fà ni. Because kì í ṣe pé ẹlòmíràn láti ṣiṣẹ́ òun. Tẹ́ bá ní pé òkè o ìwọ tó tẹ̀ wá ń tọrọ tó wá ń gbowó tó ṣé wàá bá mi nu ilẹ̀ kí n máa sanwó fún ẹ á lóun ò ṣe. Ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù tá a pariwo ẹ̀ àfọwọ́fà mẹ̀kúnnù ni. Ẹlòmíràn ò dẹ̀ fẹ́ kúrò nínú level mẹ̀kúnnù tó wà yẹn. Ní gbogbo wa ti pọ̀ tó yìí
ilẹ̀ wà o àwọn mélòó ń dá oko owó ọ̀fẹ́ gbogbo à ń wá kiri a dẹ̀ ń bímọ kò sí control ọmọ 15 years àti lọ lé ọkọ òun gan oníṣẹ́ o ọmọ tó bí náà kí ló máa ṣẹlẹ̀ sí and tó bá lọ fẹ́ mo ti èmi ó ti ṣẹlẹ̀ sí mi pé mo ní yẹ kí n bá ẹ tọ́ ọmọ o ní kí n má wọlé kí n ṣàfihàn olówó kò ń jẹun ni bí ló máa ń ṣàìsàn tó bá ní wá lọ hospital ẹ fún olówó kí n jẹun so ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ òṣì tá à ń rí àfọ́fà wa pọ̀ nù ẹ̀ yes economy ó fà díẹ̀ ó fà yàn díẹ̀ ṣẹ́ni tí ó fà bó ṣe fa olówó ló fa middle class tó fa mẹ̀kúnnù gbogbo wa ló fà ṣùgbọ́n ọ̀nà àbáyọ ni pé ká gbìyànjú iṣẹ́ díẹ̀díẹ̀ ká máa ṣe tá a bá ń ṣiṣẹ́ èèyàn á lè kúrò nù mẹ̀kúnnù yẹn. nígbà tí ààrẹ ó tiẹ̀ máa fèsì ó tẹnumọ́ ti ìlú Ìbàdàn ju ti àwọn apá àbòmíì lọ ó ní pàápàá jùlọ Ìbàdàn tí Ìbàdàn yẹn ló. èmi ò ní àǹfààní láti mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Anambra èsì ń bẹ èmi ò ní àǹfààní láti mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Abuja bóyá gbogbo now tó wáyé pé gbogbo all these things tí a ti sọ pé ó yẹ kán lè take care for the safety ni wọ́n ṣe tó lè tún wá ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ó yàtọ̀ sí pé a ṣe ó wá ṣẹlẹ̀ ká ní kí mo ní àǹfààní láti mọ bó ṣe ṣẹlẹ̀ ní Anambra bó ṣe ṣẹlẹ̀ ní Abuja ṣe pé èèyàn á lè gbé wọn pé ilé ìṣẹ̀lẹ̀ ilé òṣèlè àmì méjèèjì àbí àmì mẹ́ta nǹkan tó yẹ kán ṣe wọ́n ṣe then information tí president wa ní ló sọ̀rọ̀ lórí bóyá àwọn tó ń sọ fún bóyá ibi tó ń sọ fún dé nípa ti Ìbàdàn lójó sọ yẹn bóyá ẹran ara pé Yorùbá lòun náà pé tí lè bá ṣẹlẹ̀ ní ibi tí mo ti wá ẹ̀pọ̀ pọ́sì wọ́n pé òun nìkan ló mọ reason and reasons tó fi sọ̀rọ̀ nípa ti Ìbàdàn tó fi tẹnu mọ́ ju ti Abuja àti Anambra torí mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ lọ́hùn àgbàgbọ́ bó ṣẹlẹ̀ ni then tẹ́ bá dẹ̀ wo population àwọn tó kú Ìbàdàn ló pọ̀ jù because tọ́ bá ní 40-35 Ọlọ́run nìkan ló mọ iye tó kú Ọlọ́run nìkan lọ́jọ́ kan ṣoṣo Ọlọ́run nìkan ló mọ̀ yàtọ̀ sígbà tí wọ́n tún dé ilé ìwòsàn so bóyá ìyẹn ló jẹ́ sọ ti Ìbàdàn ju ti Anambra Abuja. àwọn kan pín kókó tó dìídì fa wàhálà yìí sí oríṣi méjì. Yes. wọ́n tọ́ka sí ìṣẹ́ àtòṣì tí àwọn ìjọba tó ti ń ṣàkóso tí wọ́n ti jẹ́ kó wọ àwọn èèyàn ìlú lẹ́wù wọ́n tọ́ka sí gẹ́gẹ́ bí ìkan lára ìṣòro yẹn ẹni tí ebi bá ń pa kì í gbọ́ wàásù ó ti jẹ́ kí ó fà á tó fi jẹ́ pé ebi ọ̀pọ̀ àgbà fọwọ́ mẹ́kẹ́lé a máa pani lọ́pọlọ nígbà míì wọ́n sì tún tọ́ka sí bí ipò àìlétò àti àìlẹ́kọ̀ọ́ wípé ìyẹn tó ń pè ní indiscipline wípé níbi tí èrò bá pọ̀ ó yẹ kẹ́nìkọ̀ọ̀kan mọ bó ṣe yẹ kó hùwà irú àwọn kan nìyẹn bàbá wa ní àwò lóòótọ́ a ò lè sọ pé ìjọba Tinubu yìí nìkan ló sọ orílẹ̀-èdè yìí dà bó ṣe wà lónìí àwọn tó ti ń ṣàkóso látẹ̀yìnwá náà wọ́n ti fi ìṣẹ́ àtòṣì wọ́n ti gbé wo àwọn èèyàn lẹ́wù bàbá wo lẹ́ẹ̀lẹ́ ọ̀rọ̀ wò dáadáa bẹ́ẹ̀ bá wo méjèèjì ìyàbọ̀lẹ̀ yín wò pé. méjèèjì tẹ́ ẹ sọ yẹn ìkíni ni pé ilé tó ṣẹlẹ̀ ń bàdàn wọ́n rẹ̀ tó fi mọ́tò ara ẹ̀ kó àwọn wá o ṣé ló ní ojú 5,000. owó tó máa fẹ́rẹ̀ pọ̀. so ẹlòmíì wà tẹ́ pé ẹlòmíì wá láti Ìkirè Ọ̀yọ́ gbogbo ẹ̀ owó tá a fi wọ mọ́tò débẹ̀ yẹn kọ́ ṣùgbọ́n ẹlòmíì ti gbà pé tóun bá débẹ̀
tó máa fún èèyàn lẹ́yọ kan òun lè rí méjì gbé òun lè rí mẹ́ta gbé and irú situation bẹ́ẹ̀ it can be a lè pè ní survival of the greediest ẹni tó bá greedy jù lálẹ́ kó méjì kó mẹ́ta kó gbogbo ẹ̀ mọ́ra ẹlòmíì ìmọ̀ ẹ̀ wá wo bí wọ́n ti ń pín nǹkan ẹlòmíì àrùn méjì ẹlòmíì àrùn mẹ́ta ọ̀rọ̀ àsìkò ẹ̀kọ́ olùjọ ẹ̀yọ kọ̀ọ̀kan so iṣẹ́ ń gbà míì ọlọ́fà ìwà burúkú nù wa àìnítìjú because nígbà táwa kéré tó bá ní wọ́n ń pín nǹkan ọ̀fẹ́ tó bá lọ bẹ̀ ìyá ẹ̀ á nà ẹ̀ débi pé o ò ní nífẹ̀ẹ́ ara ẹ̀ ìyá in fact kó tó dé gan ìyá ẹ̀ ní ó lọ jẹ ẹbọ ẹlẹ́bọ sàárà ló lọ jẹ rí o nílùú ni ṣùgbọ́n ó dàbí pé àwọn tó bá dẹ̀ wò mo sure ní gbogbo àwọn tó wá sí Islamic high school yẹn lọ́gọ́ta àwọn wí ọ̀pọ̀lọpọ̀ ohun pẹ̀lú gbogbo òṣèlú tó ṣẹlẹ̀ á ti tún lọ bòmí lọ máa gba nǹkan náà bá ṣe sọ̀rọ̀ wáyé ẹlòmíì ó ti sọ di iṣẹ́ tọ́ba ni wọ́n pè wọ́n ní Mọ̀lété àdébẹ̀ wọ́n pè wọ́n ní Báṣọ̀run àdébẹ̀ wọ́n pè wọ́n ní challenge òun lè máa bá ń bẹ̀ amúlùkọ afẹ́ pé nǹkan òun lè máa bá ń bẹ̀ tẹ bá bó sí títì Ìwó Road ń bì tẹ bá ní káwọn èèyàn o mo fẹ́ èèyàn 1000 mo fẹ́ fún wọn ní 1000 ìyẹn 10,000 ayẹjọ́ àní ńgbà tẹ bá máa dúró ní Ìwó Road 1000 ni o àwọn èèyàn á wá látọ̀jọ́ wọn á wá láti Mọ̀lété èèyàn tí ẹ nílò láti láì kéde rárá ibùn ńgbà tẹ bá lọ gan tẹ háwù tán gan àwọn èèyàn sì máa débẹ̀ afáyín láṣọ tẹ bá ṣọ́ra àyọ tẹ bá wọ̀ lọ bẹ̀ ẹ lè má mú lọ lé o lórí 1000 so ìwà pé nǹkan ọ̀fẹ́ ni ó ti wà nù wa tá a bá dẹ̀ mú kúrò wàhálà ni òun ló fà á débi pé wọ́n ní ẹ dìbò ẹ síbẹ̀ dìbò síbẹ̀ tó wọ́n ti gbà pé owó ọ̀fẹ́ ni ìyá máa bọ̀ ìyá alágbájá wọ́n ń gba òun náà lọ nìyẹn ibùn bí tá a gbọ́ dé wọ́n ní ẹlòmíì wà tó yẹ pé ọmọ mẹ́rin ló kó lọ ẹlòmíì tó pé ọmọ níbọ̀ ìpè ó yá o ìwọ náà o jẹ́ nínú fàyè wọ́n ní ká sọ pé òun ráyè wọ́n ní ó kó méjì tiẹ̀ ó tún kó méjì níbọ̀ ẹ̀ at the end of the day méjì níbọ̀ ẹ̀ ló kù so ojú kòkòrò àìfẹ́ ṣiṣẹ́ wo bíà ó wà nù wá yes ìjọba ní tiẹ̀ pé ojúṣe tó yẹ kán ṣe kì í ṣèjọba Tinubu nìkan ìjọba ti ìsàlẹ̀ ń bí ìjọba Ọ̀yọ́ state ìjọba Ògùn state ìjọba gbogbo wọn all the states àwọn náà tó máa ń pariwo kí làwọn náà ń ṣe fáwọn èèyàn wọn tàbí Tinubu ò ṣe kí lẹ́yìn náà ń ṣe wọ́n á fún yín lówó náà látòkè bó lẹ ṣe ń ná ìwọ́n àlọ́ nìkan náà fún so ìjọba lápapọ̀ nìkan ìjà bù. empowerment tó ń pè ní ìrónilágbára èrò nílá tó ń ṣe ètò kò wá látọ̀dọ̀ ìjọba tó bó ṣe yẹ. èrò ni tí Tinubu bá nìkan kó lọ sísàlẹ̀ wọn kò sí ilé wọn wọn máa fún àwọn tọ́ọ̀gì wọn wọn máa fún àwọn party member wọn wọn ní fún àwọn tó yẹ kán fún ẹ wá sọpọ nǹkan tá yà lẹ́nu ni pé nǹkan tá ní kán fi ṣe palliative fáwọn èèyàn ẹ bá ná ọjà Bódìjà tán tàbí Oríta Mẹ́rin àwọn olùkọ́ lọbẹ ara wọn náà ni so ẹ jẹ́ ká sòtò ọ̀rọ̀ fúnra wa ìjọba òkè ìjọba àsàlẹ̀ méjèèjì máa tí ìjọba mi máa ń sọ̀rọ̀ sàlẹ̀ pé ìjọba òkè ò dáa máa kàn máa rẹ́rìn ìwọ kan ṣó dáa let us search our mind so ìjọba ní fọ́ọ̀tì tiẹ̀ but àwọn náà ní tiwa tó bá ní owó epo ni now epo ó ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ báyìí àwọn tó ń wa ọkọ̀ wọn ní gbé lọlẹ̀ àwọn tó ń ta páàtì wọn ní gbé lọlẹ̀ àwọn tó ń taṣọ wọn ní gbé lọlẹ̀ àwọn tó ń ta oúnjẹ wọn ní but oúnjẹ yẹn ṣe é break tó wọn bá ní small farm tí mo ní small farm tí àwọn èèyàn wa ní small farm tá a bá lọ Bódìjà lọ rajà oúnjẹ yẹn á wálẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wa ká máa tọrọ ká ló máa tò ká ló máa jójó ya àwọn kan sọ pé àwọn olóṣèlú kan ò ṣe dáadáa èmi gbà pé ẹ̀bi wọn kọ́ kì í ṣe ẹ̀bi olóṣèlú o ẹ̀bi àwa ni nígbà tí ẹnìkan bọ̀ láti Àbújá ádẹ́gbẹ́ kò ṣe dáadáa o ó ṣe dé báyìí àlọ́jọ́ gbogbo àńjú pàdé ẹ̀ ó ń ha 100 500
àdéjọ́ kò lè mọ̀ pé òun ò ṣe dáadáa ṣùgbọ́n tó bá dé látàbújá tẹ́lifọ̀dù òdílẹ̀ kò lábèrè pé kí ni mo fi ṣe àwọn ará bí ṣùgbọ́n mi ì lè dé látàbújá kẹ́ kóra yín kẹ́ máa jó kẹ́ gbé ìlú kẹ́ máa jó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó mẹ́kẹ́ mo ṣe dáadáa inú àwọn ará bí ṣe dùn so inú dídùn ìyà ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ní ìṣẹ̀lẹ̀ tó dé a ní kéde kan wọ́n mọ̀ pé kò ṣe dáadáa o. eye service nìyẹn sójú ayé ní kápẹ́. àwa là ń fà á ẹnìkan ti béèrè pé oníṣẹ́ ìjọba ṣe dáadáa mo ní wọ́n ṣe dáadáa ó ní kí ni ìdí ó ní àwọn tí mo rí tí wọ́n ń jó lẹ́yìn wọn tán bá dé wọ́n á pọ̀ èmi àti bẹ̀rẹ̀ ìjọ látàárọ̀ títí ẹsẹ̀ àfikán wọn ò ní jẹ́ kó mọ̀ pé òun ò ṣe dáadáa ṣùgbọ́n tẹ́ bá sọ fún mi pé inú ilé wa inú ilé kékeré làwọn ní fámìlì kẹwọlé yín káwọn ọmọ gbójú òkè kíyàwó pòṣe ẹ ti mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ o ẹ fà àmọ́ra pé kí ló ṣẹlẹ̀ ìdádì ẹ ra búrẹ́dì ẹ ra oṣù òkúta máa ń bọ̀ lọ́jọ́ kejì èèyàn á fi ice cream kún èèyàn á fi ice cream kún so kí ni wọ́n lè dùn but nígbà tẹ́ wọlé dáadé ti dé ẹ ní mọ nǹkan tó kù tó ẹ kẹ́ ṣe tẹ́ ẹ ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ni tí gómìnà bá dé ijó ni wọn á lọ sí bọ́ọ̀wù ijó ni ijó látàárọ̀ dálẹ́ ni nígbà tí ìlú rójú mo rántí pé irú Gowon Muritala lórí Ọbásanjọ́ tí wọ́n bá ń bọ̀ nílùú Ìbàdàn yìí ọba á jókòó láàfin ni wọ́n á ní courtesy visit á lọ kí ọba láàfin ọba á dẹ̀ sọ fún pé nǹkan báyìí àwọn ìjòyè náà ti jókòó pẹ̀lú gbogbo sójà ẹ̀ pẹ̀lú ẹjọ́ sójà ẹ̀ wọ́n á sọ fún pé nǹkan báyìí là á fẹ́ ṣùgbọ́n ọkọ̀ yìí bírí ọba lọ gbé àga sí toll gate láyé alágbádá pẹ̀lú even láyé ológun láyé Babangida ti bẹ̀rẹ̀ ọba wa gbé ìrùkẹ̀rẹ̀ a máa ju ìrùkẹ̀rẹ̀ ní toll gate pé gómìnà ń bọ̀ head of state ń bọ̀ or president ń bọ̀ ààfin ló yẹ kí wọ́n máa bá ọba káwọn bá kábíyèsí ní pati wọn náà fẹ́ ṣí borehole gbogbo kábíyèsí àti kóra wọn jọ òun ló fà á ṣé nígbà tí kábíyèsí bá ń dọ̀bálẹ̀ tó ń dìde ibo ló bá sọ pé ẹ dìde ẹ jókòó torí kó bá wọn bẹ́ẹ̀ ni tó yẹ pé ààfin Àsẹ́yìn wọn jókòó sí tó wá bá wọn bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kó tó bí wọn dìde kan jókòó torí ààyè wọn náà wà kò kọjá ẹ̀ ṣùgbọ́n tó wá di pé olúwa ṣe agbádá gẹ̀rẹ́gẹ̀rẹ́ sí wọ́n á ti kọjá ààyè náà nǹkan méjì ló máa ń tẹ̀yàn lé ayé tó bá ṣe nǹkan tó jù lọ wàá tẹ́ tó bá dẹ̀ ṣe nǹkan tó jù ẹ́ lọ wàá tẹ́ nǹkan méjì péré ni so ìwọ tó kúrò ní ààfin tí wọn náà bá ń jùkẹ̀rẹ̀ ìrùkẹ̀rẹ̀ láti pàdé gómìnà a sọ̀rọ̀ sí yín lẹ́nu àti béèrè nǹkan tẹ́ ẹ fẹ́ ṣùgbọ́n tó yẹ pé wọ ààfin wa bá yín ni ìbá ka àwọn kan ní ayé ìdí àgbọn àbí ìdí àmì wọn ló ṣe bẹ̀rẹ̀ tó yẹ pé kò sí ibi tó jókòó o gbọ́dọ̀ bíi pé kó fàyà wọlé láti lọ bá ni kí ló fẹ́ àṣìwọ̀n pé ẹ̀yin náà òyìnbó ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ wá kí mi bì ṣé wọ́n ní bọ̀wọ̀ fún. dandan ni wọ́n bọ̀. so àwa gan là ń fà kíjọba tó bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ then gbogbo nǹkan tá à ń ṣe impunity náà máa ń wà pé yes nǹkan tí mo fẹ́ ṣe mi nídìí láti àfúsùn mọ̀mọ́ ìjọba náà àfúsùn mo súnmọ́ ìjọba the man of corridor pé corridor of power pé mi ní láti sọ fún kínní a kàn ń sọ ní àwọn òótọ́ ọ̀rọ̀ kan wà tó yẹ pé káwọn èèyàn máa sọ because bọ́ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ ká ní pé wọ́n tọ́ bóyá kán ṣe tọ́ kò ní ṣẹlẹ̀ because kò sí nǹkan tá a fi lè wé ẹ̀mí pé ẹ̀mí kan
àwọn tó kù yẹn kò sí kan tí wọ́n lè dá ìmí wà tó yẹ pé mo sọ pé òbí mi ó lè má bí ju ẹyọ kan yẹn tẹ́ pé ẹ̀kọ́ tó ń wò lójú nìyẹn tó dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ọlọ́máfin náà mọ́jú wa. àmín. ẹ ṣeun púpọ̀, mo mọ rírì àwọn àlàyé yín látẹ̀kan, ó sì ṣàǹfààní gan-an ni àti rẹ́kọ̀ọ́kọ́. lọ́pọ̀ ìgbà máa ń wò pé tá a bá ń ṣe tó dáa kò yẹ kí nǹkan kan ó fa ọ̀rọ̀ àtìmọ́lé, ṣùgbọ́n pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ yìí ó ti fi hàn pé béèyàn bá ń ṣe tó dáa nígbà míì ó ṣeé ṣe kí àṣìṣe kékeré kó ṣokùnfà wàhálà ńlá àti àtìmọ́lé, gẹ́gẹ́ bí èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2024 àwa yìí. Kí ni àwọn nǹkan míì tó yẹ kí àwa èèyàn àwùjọ ká tún mọ̀ nípa ọ̀rọ̀ ilé ẹjọ́, ọ̀rọ̀ àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tí ń sọ ní di èrò àtìmọ́lé? Kò sí nǹkan pẹ́pẹ̀pẹ́, kò sí nǹkan ńlá téèyàn bá ti tẹ̀lé òfin tó yẹ kó ṣe á dèrò àtìmọ́lé, á dèrò ilé ẹjọ́, kò sí nǹkan tó jù bẹ́ẹ̀ yẹn. Because àwọn òfin kan wà tó yẹ pé àwọn èèyàn mọ̀ pé ó wà, ọlọ́mọ ẹ̀ka ló pa ń pè òfin mi wà tó yẹ pé kò sẹ́ni tó, even lọ́ọ̀yà tó wá lọ́ọ̀ mọ gbogbo òfin tán ó ti di wèrè nìyẹn. Ìgbà tó bá ń délé làwọn èèyàn máa wò gbogbo ìwé tẹ́yìn wò yìí òfin ló wà nù ẹ̀, òwe làdẹ̀ ń kà láti lè mọ nǹkan tó ń lọ. Still náà àmọ́ òfin tán, ilé tó bá tún délẹ̀ àtún wa mọ̀ ilé ìṣẹ̀lẹ̀ o ẹ jẹ́ ká lọ wá òfin báyìí ká fòfin báyìí gbé. Ìmí ìgbà yẹn ni ẹ tó mọ̀ pé ó wà ní ìwé òfin. So that's why I say there is no ignorance in law, but ọ̀pọ̀lọpọ̀ wa irú èlé tó ṣẹlẹ̀ yìí ìbá má ṣẹlẹ̀ ká ní pé àwọn tó organize ẹ̀, àwọn tó wá ha owó, the principal àtàwọn principal members tó ṣẹlẹ̀ sí nǹkan burúkú ni, àníra burú. Mo dẹ̀ bá wọn bẹ Ọlọ́run pé kó fàánú gbà wọ́n, kó fàánú gbà wọ́n. Àwọn kan tó yẹ kéèyàn ó ṣe tó wá fẹ́ ṣe nǹkan ó wá pe àwọn tó mọ̀ nípa ẹ̀, kò sẹ́ni tó gbọ́n tán, ṣùgbọ́n tó wá ní èmi nìkan ni ọgbọ́n bẹ, ọgbọ́n yẹn á yípo. Òun ní gbogbo ilé ayé yìí àwọn òyìnbó á ní pé kò sí embodiment of knowledge, ó pín kiri ni. You can't be an island when it comes to knowledge. Òun náà á pín ẹjọ́ kò ń bí náà, èmi ní amòfin lèmi, ẹ̀yin oníròyìn ìdí ìròyìn tẹ́ ẹ mọ̀ èmi ò mọ̀, ìdí òfin tí mo mọ̀ ẹ̀yin ò mọ̀, ṣùgbọ́n tó ọ̀rọ̀ bá di pé ó di òfin, lọ́ọ̀yà bóun ká ṣe gbé lè gbà, àwọn èèyàn á lè sọ fún yàn. Event management ó entail so many branches tó yẹ kán pè wọ́n. Ibi tí a bá ti ń ṣe committee meeting yẹn ẹlòmíràn ti pé àti ṣe lé o ẹ̀yà lọ sọ fún wọn, ẹ̀ tún lọ sọ fún wọn. Ẹlòmíràn ti ní pé ìgbésẹ̀ báyìí ló yẹ ká gbé o, ibẹ̀lẹ̀ tí máa plan the number of police tí máa involve, the number of health personnel, the number of traffic what they máa need, fire people on their own. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ pọ̀ tó yẹn, ṣé táyì kan ní kan gbé wá àbí méjì àbí mẹ́ta àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn, ìyẹn ni pé management planning. Ìbá ṣe pé aburú kankan ò ṣẹlẹ̀ níjọ́ náà, wọn ò bá ṣe wọn ò bá gbóríyìn, àwọn èèyàn bá sì láyọ̀ lọ. Pé wọ́n ṣe pé àdúrà burú pé kò ṣẹlẹ̀ kò make wọn right, kò make wọn right. Nǹkan tó yẹ kéèyàn ó ṣe now a máa ń kó pé nǹkan ní contributory negligence nínú òfin. Now mo fẹ́ gbé mọ́tò mi mo discover pé láti Ìwó road mo ń lọ Ifẹ̀, mọ́tò yẹn ò dẹ̀ ní break, ẹ̀yin tẹ́jọ́ rẹ̀ mi bẹ́ẹ̀ ṣe rí ojú kọjá lọ́yà dúró àwé mọ́tò yẹn ò ní break o, kájọ máa lọ
pé kò sí àjọ máa manage lọ náà ni ṣe ìpè tó bá l'accident ẹ lè wá padà wá bá mi pé èmi ló fa accident yẹn èyí náà ti contribute sí negligence mi torí ẹ̀yin gbọ́ pé mọ́tò yìí o kò ní bírèkì o ẹni gbà ẹjẹ́ àjọ máa wà lọ ẹjẹ́ kò sí problem ọjà wọlé àjọ ń lọ so many things ló ṣẹlẹ̀ and that is why negligence can cause anything. Your negligence can cause death. Negligence yìí ó lè cause assault, ó lè cause so many things. Irú ẹni tó yẹ kó paná, tó close, tí ò paná, tí iná dé, tí iná high voltage, tó gbé ilé. Kìí ṣe NEPA, kìí ṣe náà ló cause ẹ̀, ìwọ tó ṣe nǹkan tó yẹ kó o ṣe. Gẹ́gẹ́ mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan, irú ilé mi wáyé bó ṣe wà ń bì ó yẹ kí n ní fire extinguisher ọdún mo wà sálẹ̀ ṣùgbọ́n láàárín ìgboro tí wọ́n ń pipe omi ó yẹ ká máa fà yí ibi tí pé in case of fire ibi tí àwọn fire brigade whoever tán lè pump tán lè gbé kíní wọn sí tap omi sí omi tán máa lò òun ló fà ká máa ru omi kiri èmi wà bó ṣe wà ń bẹ̀ kò sómi nínú nígbà tí wọ́n ṣe èdè tán tí iná bá ṣẹlẹ̀ ẹ lọ rédíò ẹni tó bá ní táǹkà omi kó máa gbé no it's very wrong because nǹkan tá a ṣe tó yẹ ká ti ṣe prevent even medically now àwọn sọ pé preventive medicine kò better ju pé ọ̀tí tí àìsàn bá dé tẹ́ bá ti gbé eléyìí má ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ ó ṣe pàtàkì ju pé ó ṣẹlẹ̀ tán you are looking for solution ṣe bá ọ̀pọ̀lọpọ̀ hospital náà gbọ́mọdé tán ló ti kú ó bì pé it's never prepared for but wọ́n pé wọ́n ti níbi ambulance bíi 4, 5, 6 stand by tí wọ́n bá ṣiṣẹ́ tẹ́ ọlọ́run ká nípa ọlọ́run jẹ́ kán ríṣẹ́ ṣe bá ń gbé padà sí ọ́fíìsì wọn but they must be there. Prevention is better than cure. Kí ọlọ́run aláàánú kó tu gbogbo àwọn tí wọ́n fara gbánú ìṣẹ̀lẹ̀ yìí kó tù wọ́n nínú àwọn tí wọ́n sì ní ọkàn eré láti mú kí nǹkan ó dùn fáwọn èèyàn náà ṣùgbọ́n tí ọ̀rọ̀ yíwọ́ mọ́ lọ́wọ́ kí ọlọ́run fi àánú ẹ̀ gbà wọ́n ní ipò tí wọ́n wà kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn àti ẹni tó jẹ́ olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ yìí náà kí a máa fi ọ̀rọ̀ wọn sínú àdúrà bó ti ń dùn wá pé àwọn ọmọ wọ̀nyí wọ́n gbẹ̀mí mì láì tó ọjọ́ náà ni ó ń dùn wá pé àwọn tó ní ìpinnu rere padà yí padà sí ibi mọ́ wọn lọ́wọ́ kí ọlọ́run kí ó dá sí ní gbogbo ọ̀nà. Ẹ ṣé púpọ̀ agbẹjọ́rò wa Olúdáre Adébáyọ̀ ẹ ṣé gan ni fún àsìkò yín. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. Ire. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọdọọdún ni sápò ń rú, ọdọọdún làgbààgbà ń rú, ọdọọdún làgbààgbà ń rú o. Ọdún tuntun, ìgbéga tuntun, àlàáfíà, ìdàgbàsókè, àìkú. Baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́, baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o.
láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé ọmọ yín ti dé gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀ ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re o ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. Gbogbo ìlàkì ibi tẹ́tí mọ́wọ́ kò máa ní tán bẹ̀ àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun gan. Ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti London ẹ̀yin ti Canada ẹ̀yin ti Germany gbogbo diaspora ẹ ṣeun gan. Bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Àṣebà ọba tó láyé o. Ìbà Olódùmarè ọba mi àríro àlá àbẹ̀sílù kiri bí àjèrè ọba tó dá wá sí o. Mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún Yorùbá Gidi máa ń dúpẹ́ o. Ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan. Adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun. Ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúrótì àkìyìn o èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngbọ́ ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀ àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún ká má rogun wàhálà kájọ fáyọ̀ ṣẹ́dún pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. Bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi